Welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Otunba Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ní ọdún Ọ̀ṣun Òṣogbo 2022 ní ìlú Òṣogbo. Ìlú tó gbé àṣà wọn ga, ìlú tí ò gbàgbé ìtàn wọn, ìlú tí ò gbàgbé ìtàn wọn, tí ò gbàgbé ìṣẹ̀dálẹ̀ wọn, ìlú tó mọ gbogbo àdéhùn kan ṣe pẹ̀lú àwọn alálẹ̀ ìlú àti odò tó wà nílùú wọn. Òun ni ọdún Òṣogbo là ń ṣe yìí. Ọdún Òṣogbo jẹ́ ọdún tó pé olókìkí, omi yẹn dẹ̀ jẹ́ omi tó ń ṣiṣẹ́ ìyanu. Ó fúnyàn lọ́mọ ẹni tó bá tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀, ó fúnyàn lówó, ó fúnyàn lọ́là, ó dẹ̀ ń fúnyàn ní ìfọ̀kànbalẹ̀, ó dẹ̀ ń jẹ́ kí ìrọ̀rùn bá ẹni tó bá nígbàgbọ́ lórí ẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ìlú Òṣogbo ní ìyá 2000 a bẹ̀rẹ̀ pẹ̀lú ọlábẹ̀ tí ń bá wọn ṣe ọdún yìí. A rí ìyàtọ̀ rẹpẹtẹ nínú ayé wa, a dẹ̀ rí ìyàtọ̀ rẹpẹtẹ nínú ẹgbẹ́ wa. Àwa náà wá dé ẹgbẹ́ kan lẹ̀ tó ń pè ní Olokun Festival Foundation. Àwa lọ fi dá ọdún mi ilẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá tó lọ bí 18 festival. Ṣùgbọ́n Ọ̀ṣun láti bẹ̀rẹ̀, odò kì í ṣàn kó gbàgbé orísun ẹ̀. Ọdọọdún la máa ń wá, ọdọọdún la máa ń gbèrè wá. 80 to 85% èrò tẹwà mi tó wà nígbà yìí, ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n. Nítorí pé wọ́n rí àǹfààní tó máa ń rí, wọ́n máa wá ṣàdúrà lọ́dọọdún. Wọ́n bá dẹ̀ wá gbogbo bẹ́ẹ̀ tó wà ní Òṣogbo àti gbogbo ìlú tó yíká ọ̀nà máa gbà. Wọ́n á ra nǹkan, wọ́n á ro oúnjẹ. Owó tí Òṣogbo àtọ̀tún ṣe ti máa ń mẹ́ẹ̀kì wọ́n bá ṣe ọdún Òṣogbo in less than 15 billion naira láàrin ọ̀sẹ̀ kan. So kì í ṣe wípé àṣà nìkan la fi ń polongo. Ó mú ajé wá, tí olóyìnbó pè commerce. Ó mú mímọ ìlú wá. Ó dẹ̀ ń jẹ́ kí gbogbo ayògbẹ́ wá lórí fún mẹ́rin àgbáyé láti wá ṣọdún yìí. Mo kí kábíyèsí wa àtàjọ Òṣogbo pé wọ́n fi ọdún yìí ṣeré. Àìmọye ọba jẹ́ pé nǹkan tí Ọlọ́run jogún fún nílùú ẹ̀ ó ti pátì. Ó dẹ̀ ń fìyà ń jara àlù, ó ń fìyà ń jara ẹ̀. Àní iṣẹ́ ọba ni wípé wọ́n gbé àṣà, ìṣàbílẹ̀ àti ìṣẹ̀dálẹ̀ ìlú kan gbéga. They are custodian of culture and tradition. And kàkàbí àyàtọ̀ wípé mo jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, mi ò fi ọ̀rọ̀ àṣà ṣeré. Ó ní ẹgbẹ́ náà pè ní Olokun Festival Foundation. Lẹ́gbẹ́ ó máa pé 20 years àti dálẹ̀ lọ́dún yìí, tàbí ń gbé àṣà ga. Ẹ wá wo iye èèyàn tó wà fún ìbàyẹ̀, ẹ wo iye owó tó ti máa ná sí ìlú Òṣogbo báyìí. So ó jẹ́ ẹ̀kọ́ tó ń pa ẹ̀rù wa. Àwa náà lè ta ṣe nílùú wa tó jẹ́ Ọkọ́ta Festival àtàjẹ̀ ẹ̀ṣẹ̀ tán bá ṣe ń ṣe káàkiri nìyẹn. Tí gbogbo ọba bá ń ṣerú eléyìí, ilẹ̀ Yorùbá túbà, á túṣẹ, gbogbo nǹkan tó ti sọnù nílẹ̀ Yorùbá á padà. Gbogbo ogun tó fẹ́ jà wá, àwọn orúmọlẹ̀ á dìde láti bá wa ṣẹ́ ogun yẹn, nítorí pé a recognize wọn, àfi ọwọ́ òsì júwe lé àwọn tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀sìn, ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀sìn, gbogbo nǹkan tó náà jogún fún wa, wọ́n ti fẹnu bàjẹ́. Àwọn nǹkan tó yẹ kó wúlò fún wa, wọ́n ti fẹnu bàjẹ́. Ọlọ́run ò dẹ̀ ń ṣèkà. Ọlọ́run ló mọ nǹkan tó rí tó fi fún wa nírú omi, ó dẹ̀ ń wúlò fún wa. Àwọn omi yìí náà lẹ̀ ń dààmú, ó lẹ̀ ń mú o, ṣùgbọ́n ẹ̀ máa wá burú wọn lẹ́nu ẹ̀ pé òrìṣà ni. Alálẹ̀ omi ilẹ̀ tí omi tó bá gbẹ́ ń bọ̀ o, omi alálẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀ tí máa bọ́ alálẹ̀ kó òrìṣà ni. So Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀. Ọdún ni mo máa lọ kọ́kọ́ ṣàdúrà kí n tó wá jókòó bíbà yìí. Mo ṣe ń ṣe mo lẹ̀ ń ṣàdúrà ẹ̀, mo rí àyípadà. Ó lè jẹ́ ẹ̀kọ́ tí máa wá lọ́dún yẹn, mo lè má wà nínú ọdún. Tí bá fẹ́ bọ Ọ̀ṣun, ìyẹn ò bí ìpè dandan kí n wá bí. Wọ́n nígbà tí mo ti wà níbi tó rí sùn ẹ wà. Mo gbọ́dọ̀ lọ ṣe àdúrà kí lọ súre. Màá súre fúnlẹ̀ Yorùbá. Màá súre fún gbogbo ọmọ Yorùbá lórí mẹ́rin àgbáyé. Màá dẹ̀ súre fún ara mi, màá súre fún àwọn ọ̀gbẹ́, màá dẹ̀ súre fún ìlú Òṣogbo bó ṣe máa ṣe lọ́dọọdún. Ọdún Ọ̀ṣun Òṣogbo, àwa júbà àwọn tó ṣẹ̀ wá sílẹ̀, àwọn baba ńlá wa. Ẹ̀jẹ́ tí àwọn baba ńlá wa jẹ́, òun náà làwa mú ṣẹ. Torí ipa tí Ọ̀ṣun kó nínú ìgbésí ayé wa. Ọ̀ṣun ni ò jẹ́ kógun Fúlàní ó wọ ìlú Òṣogbo. Ọ̀ṣun ló sì ń fún àwọn èèyàn lẹ́bùn ọmọ. Eléyìí ni àwa mú ẹ̀jẹ̀ táwọn bàbá wa jẹ́, àwa mú ṣẹ. Bàbá ti dé wọ́n bẹ̀rẹ̀ sí bọ Ọ̀ṣun. Gbogbo àwọn èèyàn tó wá, ọba náà ó dìde yóò lọ bọ Ọ̀ṣun. Tẹ bá bọ Ọ̀ṣun tán, gbà náà látò máa lọ ní. Ọ̀ṣun ṣe pàtàkì fún wa nílùú Òṣogbo. Toró ló dáàbò bò wá, tí ò jẹ́ kógun ó kó wa. Ó sì fún wa lẹ́bùn Òṣogbo, wọ́n ka Ọ̀ṣun sí pàtàkì.
Orúkọ tèmi ni Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùíbọn, Àràbà wo ìlú Òṣogbo. Ìyàwó àtàwọn wà nílé. Orúkọ tèmi ni èyí tọ́lá ní ọ̀nàdì Kòsákọ̀yà láti ìlú Èjìgbò tí mo jẹ́ ọmọ ọba Èjìgbò. Ọdún Ọ̀ṣun Òṣogbo ó jẹ́ ọdún ìṣẹ̀ǹbáyé, ó jẹ́ ọdún bàbá ńlá wa. Eré ìfẹ́kọ̀ gbogbo ẹ̀ náà agbọ́njúbá ni. Bàbá wa máa ń bọ́ lọ́dọọdún, wọ́n dẹ̀ ń ṣe oṣù ó ń bà a sì lépa ìpínlẹ̀ rẹ̀. Ó jẹ́ ọdún kan gbòógì, ó jẹ́ ọdún olókìkí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Kárò Ìjẹ̀bú. Ókè yọlé. Àkọ́jà tí Òṣogbo ni wọ́n ń wọlé sí ojúbọ ṣe ayẹyẹ àṣìkágbá ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọba Jímọ̀ tó ń ṣáájú náà wọ́n wọlé ṣáájú láti rí pé àrígbá tó sì ti wọ ilé òṣà lọ láti máa ṣe àdúrà ṣe gbogbo gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe ní orí ọ̀rọ̀ bàbá wọ́n ní ilé ọ̀rọ̀ bàbá láwọ̀ níbi àṣìkágbá ojú àgbò ìrìnmọ̀tẹ́ kọ́ wọ́n àti mú wá fún yín látàárọ̀ lórí ìkànnì ti BBC News Yorùbá ṣẹ́gun tí ẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. ọ̀nìlẹ̀ tó ní ìlú Òṣogbo ọba tó ní ilé nìkan òde àdájọ́ lọ́sùn bẹ́ẹ̀ bá lọ́sùn wọ̀ ní àgbéyàwó rẹ̀ bàbá mi lójoojúmọ́ Ọ̀ṣun lọ́wọ́ Òṣogbo bàbá mi ìfọ́ tí ó ń sọ náà àtìlá wọ́n sọ bẹ́ẹ̀ fún mi rí wọ́n fi bọ́ mi wọ́n fi fún mi lóúnjẹ ẹsẹ̀ bá bí èsì bàbá wa àtàwọn ọ̀gá wa ẹlẹ́kùn ẹsẹ̀ bá bí èsì wọ́n rí ẹ̀ fún bàbá wa àtàwọn ọ̀gá wa gbogbo ẹni tó fẹ́ ìkẹlẹ́ yé ẹsẹ̀ bá bí èsì bàbá wa àtàwọn ọ̀gá wa gbogbo ẹni tó ti gbé ojú òbí rẹ̀ ẹsẹ̀ bá bí èsì bàbá wa àtàwọn ọ̀gá wa bàbá mi káwàbíyèsí
kábíyèsí bàbá mi àṣẹ bàbá mi àṣẹ bàbá mi àṣẹ bàbá mi bàbá mi ń súre àṣẹ ẹgbẹ́ ẹgbẹ́ àṣẹ kábíyèsí bàbá mi ẹ̀jẹ̀ ọjọ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.